Ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn mi, bó ní ṣeṣẹ́ ń lọ, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ẹ̀yin tẹ́ ń pín fídíò wa, ẹ ṣé mo dúpẹ́. Kéèsì tèmi yìí ó ń gbé wa lọ sí ìlú Australia lọ́hùn là ń lọ. Ẹni tá a dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ń pa lénìí ni ọmọbìnrin yìí, orúkọ ẹ̀ ń jẹ́ Erin Patterson. Ní ọdún tó kọjá yìí, ní oṣù kẹsàn-án ọdún tó kọjá ni wọ́n fi sẹ́wọ̀n gbére, tí wọ́n sì ní kí wọ́n tiẹ̀ tó ronú pé wọ́n ò túlẹ̀ rárá, yóò lo ọdún 23. Ẹ máa wò pé irú obìnrin yìí kí ló lè ṣe tó lè le tó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ gangan ní 2023. Ó pe àwọn ẹbí ọkọ ẹ̀, ìyẹn ìyá ọkọ àti bàbá ọkọ, àbúrò ìyá ọkọ àtọkọ yẹn àtọkọ náà, àwọn márùn-ún pé kán wá kí òun. Ó ṣe fẹ́ ṣe wọ́n ní àlejò, ṣe mọ̀ bóyá bí àpèjẹ wọ́n dẹ̀ wá sílé ẹ̀. Àmọ́ ọkọ ẹ̀ Simon ìyún kò wá ńjọ́ náà, bóyá kò ráyè ni torí ìdí kan tàbí méjì kò ṣá wà. Àmọ́ ìyá ọkọ Gail, bàbá ọkọ Don, Heather àbúrò ìyá ọkọ àtọkọ ẹ̀ Ian, wọ́n jẹ́ mẹ́rin, wọ́n ṣá wà. Ó dẹ̀ ṣe oúnjẹ fún wọn, wọ́n wá fún àpèjẹ yẹn, gbogbo wọn jọ jókòó oúnjẹ ọ̀sán ṣẹ́ mọ̀. Nígbà tán tiẹ̀ ń bọ̀, àbúrò ìyá ọkọ ẹ̀ ìyẹn gbé àkàrà òyìnbó wá, ṣẹ́ mọ̀ káwọn òyìnbó irú nǹkan báwọn wọ́n gbé bóyá ọtí wáìnì àbí nǹkan, ìyẹn gbé dání. Gbogbo wọn sì jẹun. Nígbà wọ́n jẹun tán, àwọn yẹn dágbére, wọ́n lọlé. Kò pẹ́ tí wọ́n délé, wọ́n bẹ̀rẹ̀ sí dinú mú. Nínú ìbá bẹ̀rẹ̀, wọ́n bá ṣáàdù wọn dìgbà. Ó di ilé ìwòsàn. Lẹ́nu kan, ìyá ọkọ, bàbá ọkọ àti àbúrò ìyá ọkọ, ìyẹn Gail, Don àti Heather, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n máa gbabẹ̀ sọdá, wọ́n máa gbabẹ̀ kú lérí pé à ń jẹ beef Wellington kínní àbá jẹ́. Ìjọ náà sì rèé, Erin fúnra ẹ̀ ó jẹ́nu oúnjẹ yẹn. Kí ló wá ṣẹlẹ̀? Ṣẹlẹ̀ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n máa ṣàyẹ̀wò ní ilé ìwòsàn pé kí ló lè fà iṣẹ́ mọ̀. Kò tiẹ̀ ní tí ìdọ̀rọ̀ ọlọ́pàá, àwọn dókítà ni wọ́n kọ́kọ́ máa yẹ pé kí ni wọ́n jẹ. Nígbà tí Ọlọ́run wá máa ṣe, ọkọ àbúrò ìyá ọkọ ìyẹn tiẹ̀, Ọlọ́run ṣá lọ́ra ẹ̀mí ẹ̀. Ó pẹ́ ní ilé ìwòsàn àmọ́ ó rùlà, ṣùgbọ́n wọ́n pààrọ̀ ẹ̀dọ̀ ẹ̀ torí kíní yẹn ti jẹ ẹ̀dọ̀ ẹ̀, torí náà wọ́n láti fún ní ẹ̀dọ̀ tuntun. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀dọ̀ ìyẹn liver tán bá ti rí mi sí, ó máa tún rẹ̀ ṣe. Bọ́lọ́run ṣàṣe lọ́ra ẹ̀mí ìyẹn nìyẹn. Erin náà, òun náà lọ ilé ìwòsàn. Ó fúnra ẹ̀ lọ ilé ìwòsàn àmọ́ kò jẹ́ kí wọ́n dáhùn dúró sí ilé ìwòsàn. Ó ṣàlóhùn lọlé. Ìlú èbó sì rèé, bọ́n bá fẹ́ dá ọ dúró, bọ́ bá ló gbà, ó ṣe self discharge pé ó dà mò ń lọlé. Ó bá ṣá lọlé. Táwọn ilé ìwòsàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹ pé kí ló lè fà á, níbo ni wọ́n ti ń bọ̀, kí ni wọ́n jẹ, kí ló fa inú rúnrun. Nígbà tí wọ́n ṣàṣe àyẹ̀wò ikùn wọn àti àwọn ràlẹ̀ràlẹ̀ oúnjẹ tí wọ́n bá ń bẹ̀, náà bá rí pé ní tí wọ́n jẹ kẹ́yìn nǹkan kan náà ni gbogbo wọn jẹ. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kú àti Ian tí ò kú, ọ̀sẹ̀ 7 ló lò ní ilé ìwòsàn tó jẹ́ pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà, tó wà ní kómà kọ́lọ́run ó tó lọ́rọ̀ ẹ̀mí rẹ̀ tí wọ́n bá pààrọ̀ ẹ̀dọ̀. Nígbà tí wọ́n wá ṣe àyẹ̀wò yẹn, níbo lẹ ti jẹun? Ian ṣe mọ̀ pé ń gbò tí ilé Erin ni a ti jẹun. Wọ́n bá ṣáà ṣe àyẹ̀wò ẹ̀yìn tí mẹ́nu kún wọn, ní wọ́n bá rí pé lára nǹkan tí wọ́n jẹ, olú kan wà ńbẹ̀ tí wọ́n ń pè ní death cap mushroom. Irú olú yìí, ṣé mọ̀ pé àwọn kan máa ń lọ tí wọ́n máa ń lọ mú olú nǹkan. Olú sì rèé, téèyàn ò bá dá mọ̀ dáadáa, Ọlọ́run má jẹ́ èèyàn jẹmọ́jẹlé ni. Àwọn kan wà tó yẹ pé tó bá kẹnu báyìí, olú ẹ̀ lè gbábẹ̀ kú. Àwọn kan wà tó yẹ pé tí wọ́n bá jẹ báyìí bí òògùn olóró ni, tí wọ́n máa ṣe wọ́nranwọ̀nran. Àwọn tí wọ́n ń fa nǹkan tí wọ́n máa ń pè wọ́n ní magic mushroom, tó yẹ pé béèyàn bá jẹ, wọ́n mọ̀ bí ìgbà tí wọ́n fa kùkúyè ni lẹ́nu kan. Nígbà táwọn ọlọ́pàá ṣá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí, ìwádìí mú wọn dé ọ̀dọ̀ Erin pé ìwọ ló ṣe oúnjẹ yìí, bó ló ti jẹ́, kí ni àwọn èròjà tó fi ṣe tó fi di pé àwọn ẹni yìí ó fakú lọ. Ó bá ní òun náà jẹ́nu òun ò sì kú. Kódà nígbà tí wọ́n lọ tán, àkàrà ìbò tí Heather gbé wá, òun tiẹ̀ jẹ́nu ẹ̀. Kódà òun jẹ́ débi pé òun tiẹ̀ wá lọ bì ń gbò yá
nítorí pé òkìní máa ń ṣe òun ṣe mọ àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń jàjẹkì wọ́n wà rí èbì kíní òun ṣe òun pé òun wá lọ bì àmọ́ ibi tó tún ti ń fura sí ni pé ó lọ ilé ìwòsàn ó jẹ́ wọ́n tọ́jú rẹ̀ fúnra rẹ̀ lọ ilé ìwòsàn fúnra rẹ̀ náà ni ó tún kúrò ńbẹ̀. Ìwádìí tún fi hàn pé ọmọbìnrin yìí ó wà lára àwọn tí wọ́n fẹ́ràn kí wọ́n máa lọ ṣàolú nínú igbó. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ wá lẹ́nu wò ó lóun ò kí ṣàolú o ìsọ̀ kan lòun ti lọ rà o ṣọ́ọ̀bù àwọn Asian kan lòun ti lọ rà o ó dá ṣọ́ọ̀bù bo ló ti rà rìsíìtì tó gbà ń gbòòrà dà kò rí múlẹ̀. Nígbà tí wọ́n ṣàbẹ̀rẹ̀ sí tẹnu ó ṣàjẹ́wọ́ pé lóòótọ́ òun máa ń lọ ṣàolú àmọ́ nígbà tí ọ̀rọ̀ ti rí báyìí lẹ̀rú wá bà òun lòun fi sọ pé rárá. Àwọn ọlọ́pàá tún bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú nínú ìwádìí wọn. Wọ́n tún wá rí i pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó rà wọ́n máa ń pè wọ́n burner phone àwọn ètò yẹ pé ó lè lò ó lò lẹ́ẹ̀kan ó sọnù ni pé àwọn míì ó ní oríṣiríṣi àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ tó jẹ́ pé ó ti pa àwọn gbogbo ohun tó ṣe lórí ẹ̀ ó ti parẹ́. Àwọn ẹlòmíì máa ń rò pé tí wọ́n bá parẹ́ ó ti tán. Ó ní àwọn irinṣẹ́ tí wọ́n máa ń lò tí wọ́n fi rí gbogbo ohun téèyàn rò pé èèyàn parẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo ẹ̀ ni wọ́n tún gbé jáde àbí lórí kọ̀ǹpútà gbogbo ẹ̀ báyìí ni wọ́n tún máa ń gbé jáde. Náà bá ṣáà rí i pé ó pa àwọn nǹkan rẹ́ lórí kinní un. Wọ́n tún wá rí i pé ó da àwọn olú yìí ó yán gbẹ kíní tó fi yán gbẹ dà torí ó ń parọ́ pé òun ò fi rú olú bẹ́ẹ̀ sí o. Wọ́n ṣá ṣèwádìí títí ẹ̀dẹ̀mọ̀ àwọn ọlọ́pàá wọ́n ṣá rí i pé wọ́n rí kinní tó ń lò dehydrator tó yẹ pé èèyàn lè fi sá nǹkan gbẹ ó wá gbé ó lọ sọnù. Ìwádìí ibi tí wọ́n ti ń ṣèwádìí wọ́n rí kinní nígbà wọ́n ṣàyẹ̀wò rẹ̀ wọ́n rí àwọn àpẹẹrẹ olú tó jẹ́ pé májèlé yẹn death cap mushroom yẹn. Ìwádìí fi hàn pé wọ́n fi dehydrator yìí wọ́n fi gbẹ àwọn olú wọ́n tún wá bá àpẹẹrẹ ìka rẹ̀ wọ́n bá ń bẹ̀ ìyún fingerprint lára dehydrator yẹn náà. Tó tún yẹ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wò wọ́n rí pé ìkànnú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn torí àwọn ọlọ́pàá gbà wọ́n lọ́wọ́ ẹ̀ ńgbà tó ti wà lọ́wọ́ àwọn ọlọ́pàá ṣẹ̀mọ̀ kò dìgbà téèyàn bá mẹ́rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ báyìí kéèyàn tó èèyàn lè pa nǹkan tó wà lórí ẹ̀rẹ̀ láti inú ilé èèyàn béèyàn bá ti bọ́ sórí kọ̀ǹpútà. Wọ́n rí pé ó tún parẹ́ kó jẹ́ pé ó fi rìsẹ́ẹ̀tì pé gbogbo tó wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yóò parẹ́ àmọ́ gbogbo àwọn ẹ̀rí tí wọ́n rí náà nù. Tó fọ̀rọ̀ wá ọkọ rẹ̀ Simon lẹ́nu wò ìyún ní kò ṣe alákọ̀ọ́kọ́ tí ó ti fẹ́ fóun ní májèlé jẹ ni àmọ́ ó pé ó ti ṣe bí ẹ̀mélòó kan ṣùgbọ́n wọn ò rí ẹ̀rí tó dájú láti fi ọ̀rọ̀ yẹn múlẹ̀. Àmọ́ àwọn agbẹjọ́rò fún òun fúnra rẹ̀ nígbà wọ́n dé ilé ẹjọ́ wọ́n ní kì í ṣe ohun tó mọ̀ọ́mọ̀ ṣe ipò kan wà bẹ́ẹ̀ ni ọlọ́mọ jẹ́ kéèyàn dáràn ni ìpè ṣe bóun náà jẹ́nu ẹ̀ bó bá jẹ́ pé ó fẹ́ pa wọ́n ni ṣé yà jẹ́nu ẹ̀ bí ìpè ó kàn ṣèṣì ni pé bóyá bí tó ti lọ ṣa olú ó ti ṣèṣì mú èyí tí ó lè pààyàn mọ́ pé kò finúfídọ̀ ṣe. Agbẹjọ́rò fún ìjọba wọ́n ṣá fìdí ọ̀rọ̀ wọn múlẹ̀ ìpè ọ̀tọ̀ọ̀tọ̀ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oríṣiríṣi tó ń lò tó jẹ́ pé ó sì tún pa gbogbo àwọn ohun tó wà lórí ẹ̀rẹ̀ kí ló dé tó ṣe pa wọ́n rẹ́. Ó tún pa kan rẹ́ nígbà tí ẹ̀wọ̀n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ti wà lọ́wọ́ ọlọ́pàá kíní tí wọ́n lò tí wọ́n fi gbẹ olú yẹn ó wá lọ gbé síbi tí wọ́n máa ń da iṣẹ́ mọ̀ tíìpù náà máa ń pè é pé ó kó lọ ọbẹ̀ wọ́n dẹ̀ rí ń bẹ̀ nígbà wọ́n ṣàyẹ̀wò kíní yẹn wọ́n bá ìtẹ̀ka ọwọ́ rẹ̀ wọ́n bá lára dehydrator wọ́n sì tún bá àpẹẹrẹ àwọn olú yẹn pé wọ́n fi gbẹ nǹkan bẹ́ẹ̀. Ẹ wá wò tó bá jẹ́ pé lòmíì lọ gbé kíní yẹn torí àwọn èèyàn máa ń lọ gbé nǹkan bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lòmíì rè gbé kíní hùn tí wọ́n lọ lò ó bí wọ́n ti kú dànù nù. Lẹ́nu kan ngbòdì oṣù kẹsàn-án nínú ọdún tó kọjá yìí wọ́n ṣàfisẹ́ wọn gbére pé yóò sì lo ọdún 23 kan tiẹ̀ tó gbọ́ pé bóyá wọ́n tiẹ̀ fẹ́ fi í lẹ̀. Please stand. For the attempted murder of Ian Wilkinson, I sentence you to 25 years imprisonment. For the murder of Heather Wilkinson, I sentence you to life imprisonment. For the murder of Gail Patterson, I sentence you to life imprisonment. For the murder of Don Patterson, I sentence you to life imprisonment. All sentences are to be served concurrently. The total effective sentence is life imprisonment, and I fix a non-parole period of 33 years. Lẹ́yìn bí oṣù méjì nínú oṣù kọkànlá ó pẹjọ́ kòtẹ́milọ́rùn wípé àwọn agbẹjọ́rò fúnjọba wọn ò lè sọ pàtó ká bá tiẹ̀ ní òun ṣe nǹkan kí nìdí tóun ṣe ṣe
pé wọn ò lè fìdí nǹkan kan múlẹ̀ pé ìdí tóun ṣe ṣeré wípé kódà bọ́sẹ̀ ṣe sóun bọ́ ṣe pariwo mọ́ òun bí agbẹjọ́rò fúnjọba bó ṣe pakuru mọ́ òun kankan bóun ṣe ń pẹjọ́ bẹ́ẹ̀ ni agbẹjọ́rò fúnjọba ọ̀gá wọn bẹ́ẹ̀ yẹn náà nìyẹn náà ń pẹjọ́ kò tẹ́mi lọ́rùn pé ìdájọ́ tí wọ́n fún yẹn wípé kò yẹ kí wọ́n fún ní ọ̀nà àbáyọ wípé lẹ́yìn ọdún 23 ó lè kú olè wọn pé ó yẹ kán fi sẹ́wọ̀n gbére ní tí ò yẹ kó rí oòrùn rárá. láàní ṣáà ọlọ́run ṣáà lọ́ra ẹ̀mí ẹ̀ ó jáde ó sọ̀rọ̀ wípé ìkà ni ọ́ ẹni ibi ni ọ́ wípé ohun tó dá sílẹ̀ náà ayé òun ó pa ìyàwó òun ó tún pa àwọn ọ̀rẹ́ òun ìyún ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ àtọkọ yẹn nígbà tí wọ́n tún ń ṣèwádìí wọ́n tún rí i pé àwọn àwo tó lò ó lo oríṣiríṣi àwo ọ̀tọ̀ ó lo àwo ọ̀tọ̀ fúnra rẹ̀ kó lè dá àmọ́ pé bóun bá fún wọn lóúnjẹ bóyá kíní ìwọ̀n ò ní sí nínú tètóun jẹ àmọ́ kò sáré dájú láti fìdí ìwádìí yẹn múlẹ̀. Erin Patterson ṣàwà lẹ́wọ̀n báyìí o yóò sì wà ń bẹ̀ fún 30 ọdún lé 3 àfi tí ó bá jẹ́ pé bóyá ọlọ́run bá ṣe lè ráàánú gbà àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà níbi tó ti ń jẹ́ wà kí lẹ rò kó lè jẹ́ kó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ẹ mọ̀ pé tọkọ yẹn náà bá lọ́njọ́ yẹn ni bóyá yẹn náà ò bá máa kú torí pé òun àtọkọ yẹn àárín wọn ò gún àmọ́ wọn tí ì kọra wọn wọ́n sì bímọ méjì fúnra wọn wọ́n lọ́kọ ọmọkùnrin wọn lọ́mọ obìnrin kódà kò jẹ́ káwọn ọmọ wálé níjọ́ tó fẹ́ ṣiṣẹ́ bí kí ló lè mú kí lọkọ yẹn lè ṣe fún kí làwọn ẹbí ọkọ lè ṣe fún tó fi fẹ́ pa gbogbo wọn kí lẹ rò sí kéèsì àti pé ṣé ẹ̀wọ̀n gbére ló yẹ kán fi sí àbí bí wọ́n ti fún lọ́nà àbáyọ lẹ́yìn ọdún 23 ṣódà ẹ jẹ́ ń gbọ́ ire o.